wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Wednesday June 18 ọdún 2025 tá wà nú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ wúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì máa gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanran yan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ire gbogbo àṣeyọrí, ìdàgbàsókè ó máa wà fún yín lọ́jọ́ tòní púpọ̀. Enjoy ara yín lọ́jọ́ tòní, nǹkan rere máa wọ́tọ̀ yín wá. Ó dára kẹ́ lọ ọkọ̀ àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ rárá. Ẹ fìfẹ́ àtàyà hàn sí àwọn ènìyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì ṣọ̀wọ́ náà kẹ́ máa nánà àpàlẹ́ ní. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán tí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20. Lọ́jọ́ tòní ọpọlọ yín máa jí pépé púpọ̀, tí yẹn ti máa ràn yín lọ́wọ́ púpọ̀ láti rí dájú pé ẹ ṣàwọn nǹkan tí ẹ fẹ́ ṣe bó ti tó àti bó ti yẹ. Bẹ́ẹ̀ sì ni á ràn yín lọ́wọ́ láti ṣàwọn nǹkan kan láṣẹ ilẹ̀ fọjọ́ iwájú lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní tẹ́ bá gbájúmọ̀ nǹkan tí ẹ kẹ́ gbájúmọ̀, ẹ máa ríre gbámú. Gbogbo nǹkan tí ẹ̀ ń plan pátá lọ bó ṣe yẹ kó lọ. Ẹ lọ ọpọlọ pípé yín lórí ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe lọ́jọ́ tòní. Inú yín máa dùn ní ìgbẹ̀yìn. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí. Ó wá ṣe é ṣe kí ẹ fowó ra nǹkan kan tó máa jẹ́ nǹkan kan pàtàkì lọ́jọ́ tòní. Aago 1 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21. Inú yín máa dùn, ẹ sì máa ní ìrètí tó dára fún dáadáa fún ìgbésí ayé yín, látàrí pé nǹkan kan tó dàbí kùdìẹ̀kudiẹ kan tàbí nǹkan tó dàbí ìdíwọ́ kan ó ti dàbí ìgbà pé ó ti clear pátápátá lọ́jọ́ tòní. Ẹ máa wá ní clarity dáadáa lórí nǹkan kíkan tí ẹ bá ń gbájúmọ́ tàbí tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ó ṣeé ṣe kí misunderstanding kékeré fẹ́ wáyé láàrin èèyàn àtèèyàn, ṣùgbọ́n ọ̀rọ̀ náà lẹ́ fi yanjú rẹ̀ láàrin ara yín tí ò ní sí problem. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ gbà láfíà láàyè, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22. Ó ṣeé ṣe kí mòdù yín kó rí bákan bákan lọ́jọ́ tòní. Kẹ́ má lè wulẹ̀ gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ tí lè ní ó fi ṣú. Ẹ má ṣàṣejù láàyè iṣẹ́. Ẹ ṣe wọ́n tẹ́ bá lè ṣe kẹ́ create time láti lò pẹ̀lú àwọn olólùfẹ́ yín lọ́jọ́ tòní, pàápàá àwọn tó ṣe é kó tọ́jọ́ mẹ́ta tẹ́ ti ríra. Ìyẹn á bí kí ìbáṣepọ̀ yín kó dùn kó dánmọ́rán. Ẹ free mind yín, kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́, kí ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 15 láṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní, tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná rere Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22. Inú yín máa dùn, ayọ̀ yín máa kún dáadáa lọ́jọ́ tòní, tá sì hàn nínú gbogbo ìwà tí tẹ́ bá wù. Lọ́jọ́ tòní ẹ máa ní ìgboyà púpọ̀ tó ṣe pé ẹ máa lè fi handle kan tẹ́ bá fẹ́ handle láàyè iṣẹ́. Lọ́jọ́ tòní ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ tí ó kàn yín o. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Àwọn àṣírí kọ̀ọ̀kan yín, àwọn plan yín tẹ́tí ní fúnra yín, ẹ wulẹ̀ pamọ́ láṣìírí kó lè já sí bí ẹ ṣe ń fẹ́. Aago 1 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn sí aago 2 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23. Á dàbí ìgbà pé gbogbo nǹkan pátá ló ti ń rí bí ẹ ṣe ń fẹ́. Gbogbo nǹkan tẹ́ ti ń plan pátápátá ó dàbí ìgbà pé ó ti ń bọ́ sójú ẹ̀. Lọ́jọ́ tòní àwọn tó wẹ̀gbà yín ká gan ẹ̀ ń rí pé bóyá inú wọn dùn ẹ̀yọ́ wọn kún. Lọ́jọ́ tòní ẹ máa láǹfààní láti relax, látàrí pé láti jọ́ mẹ́ta lẹ ti ń stress ara yín látàrí àwọn iṣẹ́ tó ṣe é pé ẹ̀ ò tẹ̀rù kàn tẹ́lẹ̀ tó ń gbàjọ tó ń wọlé fún yín, tó dàbí ìgbà pé iṣẹ́ tún kún iṣẹ́ fún yín, tó sì dàbí ìgbà pé ẹ̀ wulẹ̀ láǹfààní àtàyè láti sinmi rárá.
tí yẹn ti ń jẹ́ kó dàbí gbà pé nǹkan sùn yín tàbí kọ́kàn yín pòrúurú, ṣùgbọ́n ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀ lọ́jọ́ tòní. Ẹ máa lè rìláàsì lọ́jọ́ tòní. Ẹ múra dáadáa kí ẹ dùn rí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì gbà láfíà láàyè káyè tí ẹ bá wà lénìí pẹ̀lú. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní àjọjọ́ àlàáfíà tọjọ́ rọrùn fún yín. Ìtẹpámọ́ṣẹ́ tẹ́ ti ń tẹpámọ́ṣẹ́ látijọ́ mẹ́ta yẹn náà àbí oore fún yín lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín á dán mọ́rán. Ọ̀rọ̀ sísọ yín náà tún jágere lọ́jọ́ tòní. Kí yín á bí kínú yín dùn káyọ̀ yín sunkún dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì wá ìdùnnú fúnra yín ní gbogbo ọ̀nà pẹ̀lú. Aago 7 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, lénìí ẹ máa ríre gbámú. Ire máa wọlé fún yín dáadáa, kódà pé yín máa kún dẹ́dẹ́, máa gbowó lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ní yín máa dùn, ayọ̀ yín máa kún. Ṣùgbọ́n láti rí dájú pé ire owó wọlé dáadáa, ẹ dẹ̀ ṣàṣeyọrí, ẹ ní láti prepare ara yín láti tẹpámọ́ṣẹ́ dáadáa. Tẹ́ bá tẹpámọ́ṣẹ́ máa ríre gbámú. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ń wò pé bóyá ẹ nílò ìrànlọ́wọ́ ènìyàn lọ́jọ́ tòní láti ràn yín lọ́wọ́ láàyè iṣẹ́, ẹ láǹfààní láti ṣe bẹ́ẹ̀, kò sí wàhálà. Ẹ nírètí pé gbogbo nǹkan ti dára, kí ẹ wà positive, kí ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, gbogbo kan kíkan tẹ́ bá dáwọ́lé láàyè iṣẹ́ ló máa já sí bí ẹ ṣe ń tẹ́ ló máa yọrí sí rere. Ẹ ṣe nǹkan yín létòlétò kẹ́ lè ṣàṣeyọrí, kẹ́ lè ríre gbámú lọ́jọ́ tòní. Ẹ má wulẹ̀ dẹ̀wò, ẹ má fòyà tí ìwòye sí yín tó bá ń yí padà díẹ̀díẹ̀ tó sì wá yí padà pátápátá lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ má ṣàṣejù lórí ohunkóhun. Ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ túbọ̀ tẹpá mọ́ṣẹ́, kẹ́ wà positive, kí ẹ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, a ṣe ń bí ìgbà pé kí ẹ jáde lọ lọ́jọ́ tòní, kí ẹ lọ wá ní gbogbo ọ̀nà láti rọ́ọ̀fẹ́ láti rí dájú gbogbo nǹkan dára lọ́jọ́ tòní. Ní láti mọ̀ dájú pé dandan ni kíyàn wá ìpò padà fúnra lára ẹni. Èèyàn bá mọ̀ ìpínyàn fẹ́ gbèbèsí ayé rọrùn, kí ẹ wòye sáwọn nǹkan dáadáa tẹ́ ń fẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe ń fẹ́ ìpò padà èrè yìí. Kẹ́ wá tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹrẹra yín lẹ̀, kí ẹ wà determine. Ẹ lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore lénìí, kò sí wàhálà. Fún ìdí èyí ẹ má jókòó sílé láìṣe ohunkóhun. Ẹ jáde lọ láti lọ wá oore lọ́jọ́ tòní. Light blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ọjọ́ tòní dára púpọ̀ fún yín láti bẹ̀rẹ̀ sí ní ronú nípa ọjọ́ iwájú, láti bẹ̀rẹ̀ sí ní ronú nípa bí ọjọ́ iwájú ṣe fẹ́ rí. Ọjọ́ tòní ó dára kí ẹ bẹ̀rẹ̀ sí ní make plan, kí ẹ plan dáadáa lénìí látàrí gbogbo nǹkan tí ń lọ dáadáa fún yín báyìí. Ẹ̀yin tẹ́ sì ń struggle nípa ìgbésí ayé yín, àkókò ìdára láti jí gìrì, láti bẹ̀rẹ̀ níwòye sí nǹkan tẹ́ lè ṣe dábí kí ìkúpadà yegede bá ìgbésí ayé yín. Tẹ́ bá tẹ̀lé àwọn nǹkan tí mo sọ lọ́jọ́ tòní, á bí dáadáa fún yín, á sì bí dáadáa fọjọ́ iwájú yín pẹ̀lú. Ọjọ́ tòní kẹ́ ṣe nǹkan yín létòlétò dára. Ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ plan nǹkan yín dáadáa lọ́jọ́ tòní, á padà rí bí ẹ ṣe ń fẹ́. Deep blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, àwọn èrò kan wá sí yín lọ́kàn bí ìgbà pé ó yẹ kémi náà ti di báyìí, ó yẹ kí n ti dà báyìí, ó yẹ kí n ti kọ́lé, kí n ti ra mọ́tò, kí n ti gbé nǹkan rí láláṣe. Èrò náà gbalẹ̀ lọ́kàn yín, tá fẹ́ jẹ́ kí ó dàbí ìgbà pé nǹkan fẹ́ so yín bákan bákan. Bí yẹn sì lè fẹ́ jẹ́ kí ẹ máa ronú lọ́nà tó pọ̀, kí ẹ máa wò pé báwo mo fẹ́ ṣe, tó sì jẹ́ pé ẹ tiẹ̀ ní mọ ọgbọ́n tẹ fẹ́ gbé gbà, àbọ̀ náà tẹ fẹ́ gbé gbà rárá. Lọ́jọ́ tòní kẹ́ mọ́kàn balẹ̀. Táwọn èèyàn bá wá yín wá láti bá yín ṣe ẹ welcome wọn lọ́jọ́ tòní, kò sí wàhálà, kò wá dára rárá kí ẹ bẹ́nikẹ́ni jà lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí ìjà pátápátá lọ́jọ́ tòní, torí ìjà yẹn lè jẹ́ èyí tó máa tún ṣàkóbá fún múdù yín púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun. Ẹ mú sùúrù lò, kí ẹ gbà láfíà láàyè. Ẹ má kanra mẹ́nikẹ́ni lénìí pẹ̀lú rárá. Aago 7 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù
nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.